rẹ̀ yóò ṣe púpọ̀ ọdún láyé nínú owó nínú ọmọ àlàáfíà òun àìkú baálẹ̀ ọrọ̀. Aya Abíọ́lá náà ni mo ń ké sí o. Aya Abíọ́lá mo ní ọmọ ọdá gànjọ̀gànjọ̀ ọdún rẹ̀ lóde mo ní wo ní fọdún èyí ṣàṣemọ láṣẹ Elédùmarè ọba. Màmá Fuad Ajíbọ́lá ò ní Fọlápìtàn láṣẹ Elédùmarè. Màmá Abdulmalik Afọlábí ó Magasini ó nírẹ̀lẹ̀ láyé. Màmá Sọfíà ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Kò wá sí bó ti wù kó pẹ́ láàyè tó onímọ̀ sáré ọmọ láṣẹ adáni wáyé. Iṣẹ́ àwọn ọmọ rẹ yóò ṣojú rẹ láṣẹ Elédùmarè ọba. Mo ní ọtẹ́ tí bẹ́lẹ̀ jẹ́ ọ máa gbọ́ mi. Èmi ò dáṣẹ́ ara mi jẹ́ rárá. Àjọkẹ́ mo lémi ò dáṣẹ́ ara mi jẹ́ rárá. Mọ́mì Olúwa dá mi lọ́lá ló rán mi sí ọ. Àjọkẹ́ àbúrò ọkọ rẹ ìyá Olúwa dá mi lọ́lá. Òun ló ní kí n wá bóun kí ìyàwó òun dáadáa. Ó láya rere lọ́dẹ̀dẹ̀ àwọn ni. Olóbìnrin tó jẹ́ wípé máa ń fara ṣiṣẹ́ bí ni. Olóhùn mọrírì rẹ̀ gidi gan. Olóòkú tọ́jú òun. Olóòkú tọ́jú àwọn ọmọ òun. Olóòkú tọ́jú ẹ̀gbọ́n òun. Olóòkú tọ́jú àwọn ọmọ yín pàápàá. Ó ní gbogbo ìwà rẹ̀ tó wù tó ń dára. Olóhùn láyé fi ń fẹ́ ọ. Ó l'Elédùmarè yóò túbọ̀ wá máa gbà fún ọ. Olóhùn mọrírì rẹ̀ gidi gan. Ó lẹ́ni yìí ni ọ́. Ẹni àpọ́nlé ni ọ́. Ẹni ẹ̀yẹ ni ọ́. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni ọ́. Olóhùn mọrírì rẹ̀ gidi gan ni. Olóòkú tọ́jú àwọn ọmọ òun. Ó ní gbogbo bó o ṣe ń ṣe fún òun àti ìdílé òun. Olóhùn máa mọrírì rẹ̀. Ìwà rere tó wá mọ́ wù yìí òun ni kò máa wù lọ. Ó máa sàn án. Ó túbọ̀ máa sàn án. Láṣẹ Elédùmarè ọba. Ó wá ní ìṣàdúrà fún ọ gidi gan. Ó lọ ṣọdún nínú. Ó tún ṣe mí sí i nínú owó nínú ọmọ àlàáfíà òun àìkú baálẹ̀ ọrọ̀. Aya Mutiu Bọ́lájí Abíọ́lá o. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ìwà àtọkọ rẹ̀ ẹ ó túbọ̀ bára yín kalẹ̀. Ìṣe àwọn ọmọ yín yóò ṣojú ẹ̀mí yín láṣẹ Elédùmarè ọba. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ̀ ṣe. Ó wá ní kí ọkọ rí rẹ̀ ọ̀wọ́. Ó ní mọ́dẹ̀lù Àwórì. Ó ní mọ́dẹ̀lù Àwórì tí ń ṣe lè bàbá tó bí ọlọ́mọ. Àwórì là Àwórì kì í ti gbé. Mo ló gbére lẹ́ ọmọ oṣù Akẹsàn. Àjọkẹ́ ọmọ oṣù Akẹsàn ọmọ ọlọ́kọ̀ tó ní ṣẹ́rí. Ìwọ lọmọ wájú ọlọ́kọ̀ tí ń sanwó. Ẹ̀yin ọlọ́kọ̀ máa ṣe jìgbà ẹlẹ́kẹ̀. Ògèdègèdè ọlọ́kọ̀ á máa tan yẹbẹ́ 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 lójú omi. Ìwọ lọmọ ká fọ́ pa wá ká fà jẹ wá ká dán pánù ká dàjẹnu ká wá fọ gèdègèdè owó wa kọ́ délé yìí ṣẹ́rí. Ọmọ àgbẹ̀ bí ayé nìyí o. Ọmọ àgbẹ̀ bí ọ̀run Akẹsàn lẹ̀ ọmọ àgbẹ̀ bí òmùwẹ̀. Wọ́n yìí gbowó ọkọ̀ lọ́wọ́ Akẹsàn o. Àjọkẹ́ ẹni gbowó ọkọ̀ lọ́wọ́ yìí ṣẹ́rí. Onítọ̀hún àtọ̀pá àtọ̀jẹ àgbọ̀run lọ ni. Ẹ̀yin lọ́mọ àdàgbà má dàkọ̀ ǹgẹ̀rẹ̀. Ẹ̀yin lọ́mọ oníyàn kòkó tó mú jọ ẹgbẹ́ ṣu lọ nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́mọ àgbò dúdú bá lọ́jọ́ tí bàbá yín mú wọnú ọkọ̀ tó sì di funfun. Bákẹ́sàn gajúgò bó o bá ti gajúgò bẹ́ẹ̀ bá ti ní bàmú lọ́wọ́. Kékeré ọdẹ ni bàbá yìí ṣe. Mo ní Àwórì kì í ti gbẹ́ o. Ọgbẹ́rẹ́ Àwórì kì í ti gbẹ́ o. Ọgbẹ́rẹ́ aya rere oṣọdún nínú o. Ó tún ṣe mí sí i nínú owó nínú ọmọ àlàáfíà òun àìkú baálẹ̀ ọrọ̀. Àjọkẹ́ o ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún láṣẹ Elédùmarè ọba. Ibi ò ní bá ọ ojú rẹ̀ ò ní rí bí. Gbogbo àdáwọ́lé rẹ̀ yóò túbọ̀ máa yọrí sí rere. Iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà
láṣẹ rẹ ṣe láṣẹ adáni wáyé nídìílé Abíọ́lá o Àjọkẹ́ nídìílé Mutiu Bọ́lájí Abíọ́lá àyè rẹ ò ní ṣòfò láṣẹ adáni wáyé ò wá nífẹ̀yìntì sunkún ọmọ ò ní fi irun dúdú ṣọpọ́n Elédùmarè á túbọ̀ máa gbà fún ọ iwájú oríire ẹ̀yìn oríire ọ̀tún oríire òsì oríire ire gbogbo yóò túbọ̀ ọjọ́ sínú ilé rẹ ni mọ́mí Olúwadámilọ́lá wá ní ìwé fún ọ wípé ìwòyí àmọ́dún ó ní àtiwọ́ àtòhun àtẹ̀bí àtàrà ẹ ó jọ péjú ṣe é ní láṣẹ Èdùmàrè. Happy birthday ma, with love from mommy Olúwadámilọ́lá àbúrò ọkọ yín wọn láwọn mọ rírì yín gan o. Enjoy your day ma. Okay, ma. I really love you. Thank you, ma. God bless you. I really appreciate it. You're welcome ma. Really do that. All right ma. Enjoy your day ma. Bye.